ó gbàgbé pé ó lọ sínú igbó tó lọ gé igi wa pẹ̀lẹ́ tó kọ́ gíjọ tó kó sínú náà tó fojú wu èéfín tí ó ń jẹ́ fi délẹ̀ tí everybody ń jẹ sọ̀rọ̀ bí iṣẹ́ kan náà lọ ṣe. But ìwọ ni best man now. A lè jọ rìn títí láéláé náà. No, kò ń ṣe nísìn. Kí ni nǹkan tó dáṣe rí láyé ẹ̀? Gbogbo iṣẹ́ tá à ń ṣe táfi débi tá a dé èmi ni máa wáṣẹ́ ẹ̀ jáde náà just go away máa wo nǹkan tó máa dáṣe láìsí rẹ̀. Àwọn kọ̀ọ̀kan wà láyé tí kò lè pa ẹ̀mí àtẹnumọ̀dì pọ̀. Tó bá pa á pọ̀ máa sílẹ̀. Ṣé mo pé ọkọ ló lórí aya bí àwọn Yorùbá ṣe máa ń sọ́sọ́ a ní láti máa ṣe sùúrù pẹ̀lú wọn. Ṣebí ilé onílé ni ìwọ̀n try láti protect. Ó wà concern nípa ẹ̀mí náà. Òun sọ fún mi sí pé ìfẹ́ tó ní sí mi ò lè ṣe noodles tèmi mọ́ tí ẹ lò ṣe kúkú dáná rárá àbí kí ló ṣẹlẹ̀ gangan tó fi wá mu gàrí. Wọ́n lọ bí ṣàlàyé wọn tó kí ẹ̀. Jẹ́ka sí ọ̀pọ̀ ọ́fíìsì náà wá sí fíìmù ẹgbẹ́ mi lọ́wọ́ àjọ kò jẹ́. Látijọ́ yẹn mo dẹ̀ ń pe aago ẹ̀ till now kò pe aago mi mà. Ó kàn ní òun ò fẹ́ àjọṣepọ̀ òun àti jùwọ́n mọ́. Ó lóun ò fẹ́ àjọṣepọ̀ wọn mọ́ bíi ti báwo. I'm not going to take this from you anymore. Kí ni nǹkan tó tiẹ̀ máa fi rẹ̀ gbin náà? Irú ìwà wo náà wá ń pè yín? Ètò tí iléeṣẹ́ gbélé káwọn aráàlú lè jàǹfààní ẹ̀ adúrú lẹ́yìn ká dẹ̀kú fẹ̀yìn nìkan. Minor attack. Kí ló lè fà? Ṣé ẹ mọ̀ pé Mr. Juwon àti ọ̀rẹ́ wọn inú ẹgbẹ́ òkùnkùn náà wà? Yeah, your own check of 45 million naira. I'm sorry. The fact you have changed the sharing formula of our dealings, I'm sorry. Anytime you get it right, then I'll let you know. Èyí tó ṣe pàtàkì bíi bẹ̀bọ́rẹ́ rẹ̀ ó sì débi ọ̀rọ̀ ti níyanjú. Then how is it possible I let you take him anywhere? Pàtàkì fún olùwà ń di ọ̀rọ̀ ẹ̀. Èmi náà mọ̀ mú fura tẹ́lẹ̀ kó ti gbadé bá sọ fún mi. Jẹ́wọ́ fún mi, ṣé lóòótọ́ ó mọ nǹkan kan pa nǹkan tó ń ṣe jù? Ayé tó bá ro kúrò ní wa máa lè ṣe Ọlọ́run mi. Let me let you know this. Mo wò tó bá kí ìdí kí wọ́n pè mí náà mọ́ ẹ. Mo sọ pé bó ṣe wà yìí tọ́nà ẹlẹ́ẹ̀kejì ló ń lọ yìí o. Tọ́nà ẹlẹ́ẹ̀kejì báwo? Mi ò tí ì tà látàárọ̀. Ṣé kò ṣe kó lọ sùn lé ṣá? Súnlé. Wàhálà tí mo rí ń diṣẹ́ yóò ti pọ̀. Ẹni tó bá máa lo inú àpáta ní pẹ̀lú ẹnu àti o. Kí ló dé tí yóò gbóhùn? Olójú òfin ríran ọwọ́ ayé wà lára bọ̀bọ̀ ẹ̀ náà. Ẹ má wọrí, mi ò gbélẹ̀ mọ́. Ẹ gbélẹ̀ mọ́. Ṣé bẹ́ẹ̀ ilé sọ pé ẹ fẹ́ dalẹ̀ ní oṣù ká tó máa lọ? Mi ò gbé ilẹ̀ mọ́. Ẹ̀yin ẹ̀gbọ́n ẹ má bínú tí n bá rí akólẹ̀ màá ní kán wá kó ìyẹn máa lọ́n tì yín. Mo ti débí already. Customer dáadáa ni dáadáa ni customer dáadáa ni dáadáa ni. Nǹkan táwọn fi ń ṣàlejò ń lu àyè. Ọkọ ọmọ mi tó wà Nàìjíríà òun ló dé. The boy is so brilliant. Èwo ni wèrè gan pa? Ẹ jẹ́ ká tún gbogbo wèrè lẹ̀ ká tó tún ṣá o. Bí mo ṣe lọ ni mo ṣe bọ̀. Kò sí bí mi ṣe bẹ̀ wọ́n tó. Kí ló dé? Kí ni mo ṣe? Èmi ò ríro. Báyìí kan ní ká lọ gbìyànjú ajé wò ni. Ìgbà tó dẹ̀ bọ́ sí ẹnu kí n padà sí iṣẹ́ tí mo ti ń ṣe tẹ́lẹ̀ ni. Wọn kò kú lé mi díẹ̀. Kẹ̀kẹ́ tí mo dẹ̀ fi ń dalẹ̀ nù náà. Kò ń ṣe pé mo gba installment. Okay. Football right, méjì. Left, méjì. Sky blue, protection against human terrorism. Sky blue, protection against human terrorism. Nikki, mo kí bí a kú iṣẹ́ takuntakun. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin colleagues náà. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Nítorí pé àwọn alákọ̀ọ́kọ́ náà fèsì wọ̀ tó ṣe lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n nísìn, let's get ready to get our last target. Confirm, taba pẹ̀lú Rimi, Eshikeshi ló máa bá. Let's go there, let me do it. Pamela. Yes, boss. Arrange for the weapons. Down.
Akin, we have just only one pump. 2 pumping. 4 right. Protection against human terrorism. Mo kí ẹ̀yin ẹlẹgbẹ́ mi fún iṣẹ́ takuntakun tí a ṣe. Tony. Wọ́n ní bí ẹlẹ́ṣẹ̀ bá ń jẹ̀yà. Ó di dandan kó lódodo nípìn nínú ẹ̀. Tony, a jẹ́ wípé tí ẹ dé bá ẹnìyẹn o. Bansi. Yes, boss. Nikki. Yes, boss. Ẹ má pẹ́ wálẹ̀. Danger. Mumbo so many things. Niboro. Mi ò dé gbàgbọ́. Mo believe pé tí n bá gbọ́ látẹnu ẹ. That's a fact for me. Ṣé lótìtọ́ ló ń gbé Bọ́lá kan kiri as your olólùfẹ́? Tell me the truth. First, Bọ́lá tí mo ń wò yìí, àmì gbogbo mo dùn gbọ́ pátápátá. Bọ́lá is my sweetheart. She is the love of my life. I love Bọ́lá like mi ò love obìnrin mi. Bọ́lá is my oxygen. Without oxygen, I cannot breathe. I love her. Shut up!
ever lo the word shut up fún mi mọ́. Danger ló ń bá ẹ sọ̀rọ̀. Danger ló wà níwájú ẹ. Ìpè ni mí. Ọmọ kí wọn ló bá tẹ̀lé. Ọmọ àlè ní pọ́pọ́. You know. Watch those words coming out from your mouth. Báyìí àti Bọ́lá tó máa dojú dé ṣe tí o bá wá ṣe ṣe tẹ̀mọ́lẹ̀ àfọ́ pátápátá. Tupac, jump to your young woman like that. You know say I dey very very dangerous. Ìgbọ̀nsẹ̀ tó wà nínú pọtí làjẹ́ máa ń rí tó máa ń jù. Tájẹ́ bá rí ìgbọ̀nsẹ̀ tó wà nínú sọ́kẹ̀wé ó máa sá lọ. Shut your mouth! Tápadà. Ọmọ gbọ́dọ̀ nínú mi. Bàbá láti wọ̀ ọ̀pá ìdúkú. Ìtìlẹ̀ ní mi. Èmi Danger, ìpè ní gbogbo olórí ọ̀fọ̀. Tí kìnìún ẹ̀ bá dẹ́rù wọlé lọ́dọ̀, gbogbo máa ń rìn títí. Kò kì í ṣe ẹrù ẹ̀. I am so dangerous. Because of that body there. Alábọ̀dé. Yẹ́ alábọ̀dé there. Alábọ̀dé ní tí o bá kí n ṣe alábọ̀dé. O mọ wàhálà tí obìnrin ti kó wá sí. O mọ bí tá ti ń bọ̀. O mọ bí tá gbàdé. Mélòó ló kù nínú wa? Now tell me. Danger. You have two options. Kò possible kí n fi Bọ́lá lẹ̀. Because I belong to this squad. I am a god massacre. You have two options. And I want you to take one out of the two. Either take it Bọ́lá or o fi ẹgbẹ́ ìsílẹ̀ fún wa. Bàtà. Fighting.
Oh, sorry. Hello, sister. Fún ọdún náà bọ̀bí ṣíní náà yìí. Ẹ má bínú. Kí ló ṣẹlẹ̀ náà? Ẹ bá ti bèrè. Fún ọdún náà bọ̀bí ṣíní náà yìí. Ẹ má bínú. Okay, no, jẹ́ máa wọ́n ṣe. Sorry, sister. Sorry. Thank you. Thank you. Thank you very much. Yeah, thanks. Papa, sister. Ṣé inú kápọ̀sì rẹ̀ náà wà? Yeah, freshly. That's nice. Kan náà àwọn freshers ti school rẹ̀ náà. Mo gbọ́ stress yẹn pọ̀ fún mi látara ọ̀tí mi ti ń dáhùn. Stress? Pọ̀ fún mi gan. Kò sí stress kankan fún mi o. Obìnrin lẹ́yìn. Kò sí stress tẹ́yìn fẹ́ pass through. Àwọn akọrin náà lè máa ṣe wàhálà tó. Òótọ́ nìyẹn náà. Òótọ́ ni. Your sister, tell her man, she now contract me. Yeah, it's a free one. That's very nice. Okay, no problem. I'll give you a call. I'm trying to store my number. What's your name? I'm Flora. And you? I'm Tony. Yeah, nice day. Okay. Ọ̀rọ̀ mẹkáníkà kò ṣe é ṣe fún mi. Àwọn èèyàn gan abẹ́ jẹnu kọlẹ̀ àní jẹnu kọlẹ̀. Ẹ̀rìn nọ́mà náà. Go be ada you ba, sha fi lowo na give you money any kind of shile ko. Àwọn kind of dey do you. Ẹ jọ ṣá ma tún bọ́lẹ̀ báyìí. Ká tún bọ́lẹ̀ ní mọ́tò yìí. Ó yẹ sílẹ̀. Sí wàhálà o. Kò sí wàhálà, kò sí bínú bẹ́ẹ̀. Kò sí bínú rẹ̀ gan. Ẹ má bínú. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan náà? Ẹ wo. Ṣé ẹ̀yin fúnra yín ò mọ̀ pé mọ́tò yín ò ní kò dáa kò wá òkè kẹ́ tó kúrò ní park ni? Ṣé mọ́tò pọ̀ bẹ́ẹ̀ jẹ́ ká wọ mọ́tò mi náà? What's all this? Ẹ ní sùúrù ìyá wa. Téèyàn gan bá fẹ́ dẹnukọlẹ̀ á dẹnukọlẹ̀. Mọ́tò là ń sọ̀rọ̀ nípa èyí. Ẹ ní sùúrù, epo ló máa jẹ́. Ṣé ṣe eré pọ́ǹsì ni kò sí èkó sáré tán náà? I wonder o. Ẹ má bínú ẹjọ́ ṣé pé 500 lọ́ra nínú epo tẹ̀ wọ́n sí náà ilé epo tẹ̀ wọ́n sí náà àbí 200. Ẹ wá ṣe ìgbówó yìí ni, a fún ìlówó yìí náà. Which kind of thing wey dey do now? I give you money. Mi mọ̀ pé fún wọn dárúkọ kò lè jẹ́ epo. Pọ̀ mí ló máa jẹ́. Ẹ wo, ó ń ṣe fọ́ọ̀tì èmi ni mo fà á. Ṣé ti gba ti pé mi dẹ̀ tún wá kọ́ owó ló fà á. Ká ní kò ṣe pé mo ti broke in school ni. Ṣé màá wọnú mọ́tò yìí ni? Káàdì máa gbé délé náà. Kí ni gbogbo nonsense eléyìí? No. Can you imagine sorrow for I give you money? A bá fún lówó ni. Àwọn tẹ́yìn ti lọ. Ẹ fún mi ń ṣe tó máa wọ̀. Ẹ jọ ètè pé wọn. Ẹni ọ̀tá tó gbọ́ omi kẹ́rọ omi sí. Látara tí mo ti tọ́ ọ̀hún sí ìdòkú, very straight láti wọ́n bí wọ́n fẹ́ ṣe láti ìlú. Very straight. Hello. Hey, Ross. Hey, Ross. Ṣèjọ́ àti Rónkẹ́ mi ń bèèrè nígbà ìwọ̀n obìnrin tí wọ́n ń gbà ẹ̀ látara. Àti Rónkẹ́ mi ń bèèrè. My sister ló gbà ẹ̀ lórí wọn nígbà ìwọ̀n ìbísọ̀. Ṣé ó ṣẹlẹ̀ sí àárín àpò ṣé Yorùbá kúnlẹ̀ sọ? Tálẹ̀ bèrè báwo ló Àti wọ́n? Rónkẹ́ ni mo ń bèèrè mo ti ń tọ́ ẹ̀ nọ́mbà wọn látara yìí. Ẹ sọ̀rọ̀ bí ẹni pọ́kàn ẹ̀fọ́ ni wọ́n kẹ́lẹ̀ bèrè. Rónkẹ́ wà ní ìrírí látara. Mo dẹ̀ ti ń tọ́ ẹ̀ nọ́mbà wọn látara rẹ̀. Wọ́n lè máa sùn bẹ̀ láǹtí ìkẹ́. Mo ti tọ́ ẹ̀ nọ́mbà wọn, mo ti pè wọ́n pé wọ́n fún wọn ní èmi wọn. Nílò àwọn ọmọ tó ń ṣe àǹtí ìpẹ́ nọ́mbà wọn látara rẹ̀. I'm very scared fún àǹtí. Wọ́n lè jẹ́ síra yín. Sísítà mi ni ọmọ ìyá ọmọ bàbá ń jọ wà. Àbúrò Rónkẹ́ ni. Yes, sir. Òwálé nìyẹn, wọ́n ní òde fún ẹ̀ ṣé wàá wá manage lọ́dọ̀ wa kó fi dára sí i.
Kálẹ̀. Ẹ̀yin ò ní sùn ẹ̀wọ̀n lẹ́sẹ̀. Ẹ̀yà ṣe wà pa. Àwọn àbúrò mi àbúrò Ronke ni. Ó dàpọ̀ wá Ronke wá so ọ̀dà bá Ronke ní. So ọ̀rẹ́ mo ṣe wọ̀ pé so ọ̀dà ní speak well ó sùn síta ṣe yẹ so ẹ̀jẹ̀ kó wá sùn sọ̀rọ̀ wa. Ṣé ọjọ́ wà lẹ́? Ọba gé nǹkan kò fẹ̀tẹ̀ bọ́bọ́. Kúlà tó fún wọn. All right. Ṣé màá dé mi? Yẹmi wọn ti jú ni. Don't feel shy, feel at home. Ẹ má worry. Ọ̀dà àwọn olówó wọn lọ ń tijú. Yẹmi lọ sí kí àánú dùn. Yes, honey. It's me, Daddy. You're okay. Kí ló dé dé? Alẹ́ ní fèrè ní kí ló dé? It is not my fault. First of all, motor park. Onu lọ break down sọ́nà. Nǹkan tó yẹ ká pé nìyẹn. Tony nǹkan ṣaṣọ wà òkè. Daddy, Tony bí ti bá wò. Tony ti bá wò. Tony náà ni mo ní pé kí wọ́n bá ń lé náà. Báwo ló ṣe máa wá bá ń lé tó ti wá sọ́dọ̀ ẹ̀ ní school? Daddy, bí a ti miss ara wa nìyẹn. Nígbà tó jẹ́ pé ọ̀la ló máa wá fún registration rẹ̀ tẹ́lẹ̀. Wọ́n rò pé kí n wá síbí kí wọ́n á mú un. So that ó lè yẹ kó tó bá ń bọ̀ ó lè má get ọ̀rọ̀ mi kíákíá. Mo ṣe ní pé kí wọ́n á mú kó má bàa stress ara ẹ̀. Àti ní kó lè tẹ̀lé ọdún ìgbẹ́ lọ sùn kó má jẹ́ wípé bàtà bá dọ̀la ló ṣe máa tún bá ṣe máa kó àwọn mọ́tò. Kéde máa wo mi dẹ̀ drop key sílẹ̀ fún o. Bóyá máa jálẹ̀kùn nìyẹn o. Rárá o Daddy, báwo ló ṣe máa já room mi? Irọ́ o. Kó má jálẹ̀kùn rúùmù tiẹ̀. Kó wá lọ kó lọ sínú tọ́lẹ̀tì àbí kó sọ kitchen. Lẹ́sìn tí mi ò bá ilé tí ìgbà tí máa délé ìwọ náà ti kúrò nílé torí pé àjọ mix ara wá ń sìn ó ti wá mi pé kó lọ jókòó sí ẹnu àwọn neighbor mi bíbáyìí tell me. Sister mi bọ̀bọ̀ help wa ni na bọ̀bọ̀ help wa ni na tí mo bá lọ sùn bẹ́ẹ̀ bí mo fẹ́ sùn. Alabasta help wọ wo má tọrọ ẹ o kò help rárá nǹkan tó fẹ́ ṣe tiẹ̀ yẹ ó yé gidigidi bó dá mi lójú pé ní agbára Ọlọ́run ọba nǹkan tó fẹ́ ṣe kò ní work lágbára ìyá wa ọ̀rọ̀ méjì táwọn méjì mu kò lè work èmi gan lójú ẹ̀mí báyìí kò lè work ṣé tí wọ́n ti mú sọ Alabasta help ẹ ìyẹn jẹ́ òun jẹ́ olójú àánú ìwọ má wọrí bẹ́ẹ̀ mi ni mo wà skul ìwọ má wọrí bẹ́ẹ̀ olóba mi skul bẹ́ẹ̀ mo bá yẹn skul ọ̀sẹ̀ fún mi tó ti bá skul ẹ̀mẹ́ ìgbésẹ̀ ọ̀sẹ̀ òní láìkẹ́ ó yà wọlé fún mi wọlé jọ. Tony mo fẹ́ jẹ́ kó mọ̀ wípé ibi tó bá lè la máa ń bá àdágbára pàápàá ipò tó wà ipò àgbà aríṣẹ́ takuntakun ẹ̀ láàrin àwọn ẹgbẹ́ wípé ìwé ṣàṣùtà kì í ṣe lọ́tí ọba ti pẹ́ nínú ẹgbẹ́ yìí la fi ṣe bí kò ṣe nǹkan tá à ń sọ Tony mo fi ń dá ẹ lójú wípé nínú ọgbà tá a wà yìí mi ò rí ọmọ ẹlẹ́kùn náà nínú ọgbà yìí tó lè sọ pé tiwa báwo pàápàá ìwọ fún ẹgbẹ́ mọ̀ pé kò sóhun tí àwa wọ̀nyí tí a lọ́wọ́ sí nínú ọgbà yìí tí owó ọwọ́ kì í tó bá gbìyànjú ẹlẹ́kùn ló lè polówó tó ní mo fi ń dẹ́ lójú pé tí n bá ṣì wà nínú ẹgbẹ́ yìí
pè ní mo pé àríra kò sí o kí ló dé tó wá it's too early now. Fẹ́ lọ sí nǹkan wá ò pé tí bá máa fi kú ìgbẹ́ táìmù àti lọ ní nǹkan tó ń jẹ́ kí wá wò ní. No problem. So kí ló fẹ́ rí mi fún? Kò fọ́ ni so nǹkan tó ṣe fẹ́ rí mi nìyẹn ṣé wọ́n mọ̀ pé Flora bí lọ tẹ́lẹ̀. Wow. Mo lè má ṣe bí gentle girl tí ó ti ẹ̀ mú ọ̀gá pé gentle girl kó lè yẹn ní pé ohun tó ṣẹlẹ̀ mi ò fẹ́ kó fi wá sí rárá rárá ó ṣọ̀rọ̀ máa ṣe jẹ́jẹ́ pẹ̀lú èmi á mọ̀ nǹkan tí máa ṣe sí so má yẹ kí n hot feelings àbí yóò jẹ́ kó máa bẹ̀ no. ọmọ nìyẹn ọkùnrin kú gbàgbé lẹ́yìn rẹ̀. I know. It's a pity. Mo mọ̀ wípé ikú Alabasta dùn ẹ̀gàn. Sórí bí ikú Alabasta ṣe ń dùn ìwọ ló ń dùn èmi náà. Ló ń dùn gold tó ń wó lórí ìjókòó yìí. Ṣùgbọ́n kò sí nǹkan tí a lè ṣe. Ẹni tó ti kú ti kú. Ẹni tó ti lọ ti lọ. Àwa tá wà lórí ìdúró lórí ìjókòó yìí àwa ní ká múra dáadáa. Wòmí ọmọ bọ́ọ̀ mo fẹ́ kó ṣe bí ọkùnrin àbí kí ni mo sọ gbòòrò. ibi tí mo ṣe mú wá bèbè yẹn nìyẹn torí pé mo rí pé ó kàn kárí sọ kiri látàárọ̀ ẹ̀ wẹ́n mo tún sọ pé Alabasta ti kú náà nìyẹn àwa tá wà láyé ni ká máa move on pẹ̀lú life wa ìdí tí mo ṣe mú wá bèbè yẹn nìyẹn pé bí o lè bá tó ní sọ̀rọ̀ so kó move on pẹ̀lú life ẹ̀ so òun náà nìyẹn bá sọ̀rọ̀. Tony sórí gbogbo nǹkan tí Alabasta ojú ṣe gbogbo ẹ̀ lè mi ṣe ìtọ́ ni màá ṣe fún ẹ any angle anywhere in any place tí mo bá ti lè ràn ẹ́ lọ́wọ́ ni màá ṣe ìrànlọ́wọ́ fún ẹ and for your information you're going to be our next god. Tony, máa kọ́ rúpa àwọn tó ń wo yìí aláyọ̀ ni wá. Naso. ẹni tó rí wa yìí ló ráyọ̀ yìí ní sọ̀wánù kọ́ tó wá di ìwòye ọ̀túnla a máa promote sí good massacre no doubt. Tony, má jẹ́ kó yẹ ẹ́ lẹ́nu. No retreat, no surrender. Good massacre. No retreat, no surrender. wọ́n ní bí ẹlẹ́ṣẹ̀ bá ń jẹ̀yà ó di dandan kó lódodo nípìn nínú ẹ̀. Tony a jẹ́ wípé tiẹ̀ dé bá ẹ nìyẹn o. Bansi, yes boss. Nikki
Yes, boss. Ẹ má pẹ́ wálé. tẹ́lẹ́ṣẹ̀ bá ti lè ṣe ẹlẹ́ṣẹ̀ kò yẹ kó tún pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́. Tóní, lóòótọ́ ni mo mọ̀ pé mo ṣe mo dẹ̀ ti bẹ̀ tó dáríjì mi lówó orí mi. Flora, nǹkan tí mo ń sọ fún ẹ náà ni mo ń tẹnu mọ́ kúrò nínú ẹgbẹ́ òkùnkùn yẹn ó má bàa dá relationship wa rú. Ọ̀sán ojú Akin iṣẹ́ ọba òsì má jẹ́ bẹ́ẹ̀ ni ọba òsì fi ń pọ̀ kí mo máa rẹ̀ sí bá. Tóní, tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn aláti ṣe mi ló mọ̀ àti ṣe rẹ̀. Are you sure? Yeah, of course. But Tóní, kíkáwọ́ bọnú ìkọ́ ni solution o. Torí ṣorí àdúrà tó ń gbà nípa àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn yẹn kíkáwọ́ bọnú gangan kọ́ ni solution ṣorí agbọ́dọ̀ tètè wá bá ṣe máa sá lọ kó má bàa wá ká ẹ mọ́ bí nìyẹn. Fine, kò sí problem, jẹ́ ká lọ. Lọ ibo ló ti ń bọ̀. Make sure ojú rẹ̀ oko tí mò ń wo ọdẹ ó ń ṣe nínú àwọn arákùnrin tó wá já ṣọ́ọ̀bù níjẹta ṣé inú wọn rè é ṣe àlọ́lẹ̀ ó lè wá já ṣọ́ọ̀bù ya jẹ́ ìdúró nǹkan o lè dúró mọ́mọ́ yìí o ohun tí ọkàn mi ń sọ ni pé ọkàn mi ń sọ fún mi pé ká gé apá rẹ̀ torí béèyàn ò bá mólè dáadáa o lè tún lè padà wá mú èèyàn ọdẹ ó jẹ́ ká gé apá ẹ̀. ọkọ àfẹ́sọ́nà mi ni ọkọ àfẹ́sọ́nà mi. Àbẹ̀bí. Mo sọ fún ọ. Ọkọ àfẹ́sọ́nà rẹ ni. Àbẹ̀bí ìwọ náà sì mọ àdúgbò wa yìí o mọ bó ṣe le tó. Ṣé bí mo sọ fún ọ náà? Kí ló dé tó ń ṣe gbàgbọ́ mi? Kí tiẹ̀ ni mò ń sọ ní? Gbàgbọ́ mi ti kú bàbá. Bí lè ṣe ń wo yìí ọmọ onílọ lọ́nà ni o. Ọmọ onílọ lọ́nà ni. Ní wá ń fòrun ní wọ̀ lu olélu lóru. Bó ṣe wí ọ̀nà pé wọ́n fún ara rẹ̀ ojú ọmọ onílé ọlọ́nà láàrin ìlú òun la fi fọwọ́ yẹn wọ ẹ ó yá tètè mú ọkọ rẹ kó máa lọ ó yá mú ọkọ rẹ kó máa.
ló lè máa ṣe ọ̀sìnlé fóònù lọ. There's a crisis. ọ̀rẹ́ mi o mọ ibi tá à ń lọ yìí wà á tó láì ó yẹ ká tiẹ̀ ti débẹ̀ gan láti nǹkan mi lè wait láti rí wọn àti mi náà. wo bàbá débẹ̀ máa wà lọ tó ń jẹ àjẹjẹ kí ẹ kó láì tó ń jẹ. má dẹ̀ fi ẹbí irọ́ ló mọ̀. ṣèbí kò mi mo fẹ́ jẹ́ sí. ó lè jẹ́jẹ́ òfin gbẹ náà. ó ṣe é. ó lè jẹ́jẹ́ òfin gbẹ náà. ó ṣe é. ó wà ló mọ̀. Àbẹ̀bí ọ̀rẹ́ mi ó ṣe mí gan-an ṣó mọ̀ pé mò ń bínú sí ẹ ṣá. má bínú bí nǹkan rẹ. má sọ pé kí n má bínú ìwọ tí mo retí látijọ́ tí mo ti ń wá sọ́dọ̀ ẹ̀ kò síjọ́ tó sọ pé wá bá mi ṣeré àná tó tún ló ń bọ̀ ni mo bá retí títí tílẹ̀ fi ṣú mi rí ẹ ó dùn mí gan-an. má bínú bí nǹkan rẹ. ṣó mọ ìyá tó ń gbé níwájú ní òkèlè wa yẹn. mo mọ̀ ìyá dáadáa. ìyá yẹn ni ló bá ní kẹ́kẹ́ sí o kí wọ́n bá wọn ṣe o nígbà tí mo parí irun tiẹ̀ tán ó ń kẹ́ ọmọ tó máa ń bẹ́ kiri yẹn náà bá ti ní láti ẹ bá mi ṣe bí mo bá tún ṣe irun yẹn tán ọ̀dọ̀ wọn méjèèjì ṣá ni mo kọ̀wé sí. àwọn yẹn náà jẹ́ kó ráyè tọ̀rẹ́ ẹ̀ mo bínú sí ẹ. ọ̀rẹ́ mi ó ti tó wọ̀nà ó ti ní kó má bínú ó ti ń bẹ̀ ẹ́ látàárọ̀ kí ló fẹ́ rí gbà ń bẹ̀ má bínú. ṣùgbọ́n lẹ́dẹ̀ ti ṣe irun. mo ṣe irun mi ṣùgbọ́n mo bínú sí ẹ kò yẹ kó jẹ́ mi ọ̀rẹ́ àtìgbà kékeré ẹ ló máa ṣe bẹ́ẹ̀ yẹn sí ó dùn mí gan-an ni. àǹtí ẹ má bínú ẹ jọ. èdè ní kí n má bínú ọ̀rẹ́ àtìgbà kékeré ṣé mi ló yẹ kó ṣerú eléyìí sí. Àbẹ̀bí àgbọ̀bọ̀ bó ṣe ń bẹ sọ̀rọ̀ bínú sí kó bàjá kó ṣe wá ṣe wọ̀n yaṣọ mọ́ lọ́rùn kò ṣe yákàyàká. Èmi kí èmi bẹ́ẹ̀ ṣe irun ayé èdè máa bàjẹ́ kó tó sọ yẹn. ọ̀rọ̀ yá bí nǹkan mi. kò dẹ̀ tún ní yẹ. ẹ ní sùúrù. ẹ ṣe èrè. Àbẹ̀bí ò dẹ̀ ní. orí ẹ̀ ò dá ni ṣọ́ọ́gì ò pé wo tí o bá ṣé àwọn bàbá ńlá ẹ̀ ṣé àwọn ló kọ́ mi ṣe ni. Àbẹ̀bí. ṣé tó bá tún pè mí kò ní dáa fún ẹ. o ti gbàgbé kọ́rẹ́ ọkọ ló máa ṣe kò ní dáa fún àwọn àtọ̀rẹ́tẹ̀jọ́ ṣe. yé Àbẹ̀bí ó yà mí lọ́ṣọ́. Àbẹ̀bí yà mí lọ́ṣọ́. Àbẹ̀bí ó yà mí lọ́ṣọ́. Àbẹ̀bí ó ṣe dáadáa ó ṣe dáadáa. ó ṣe ìtọ́ fún mi. má bínú ọ̀rẹ́ mi. kíni ìbá máa ń jẹ́ mi ló ṣe wàá kò ní tiẹ̀ ń wájú. Àbẹ̀bí. kí ló bẹ̀ fún sọ fún mi jẹ́ kí n mọ ọkọ tó fi ń bẹ̀ fún ó gbàtọ́ lára èèyàn ní gbangba ó wáyé fẹ́ máa bò ní kọ̀rọ̀ irú nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn nọ́ọ̀sẹ̀sì pápátá ló pàfọ́ọ̀mù yẹn o ó lè bá mi dán irú ẹ̀ wò adékòmọ́rọ́ èèyàn tí mo jẹ́ pé mo kó mọ̀ ní pé ó ń gbá lórí mi gidi gan mo ní dáńgbáná gidi ni nọ́ọ̀sẹ̀sì ló pàfọ́ọ̀mù yẹn èmi ò lè gbárù ẹ̀ tèmi o àyù wò mí dáadáa tó pé mi lèèyàn kan ṣe irú ẹ̀ fún májẹ́ kó jẹ irú ẹ̀ níṣu ṣó ti yẹ èmi ò lè gbárù ẹ̀ tèmi nọ́ọ̀sẹ̀sì ló pàfọ́ọ̀mù fún ẹ yẹn orí ó yọ dáradára dàbí ṣìgìdọ̀ bá ń ta idiot. bẹ́ẹ̀ ni Àbẹ̀bí ó wá ń bẹ̀ mí lẹ́yìn tó gbaṣọ lára mi ní gbangba òun bẹ̀ mí ń kọ̀rọ̀. ọba ní bí èdè ṣe wọ̀ láti máa dáná tí ìgbà máa fi sun létọ́ àti mọ́ àti ń pẹ́ ọ̀rẹ́ àti ìlú ẹjọ́ ìpele ọ̀dọ́ ẹjọ́. ẹ ṣe
Daddy, ọ̀rọ̀ àbẹ̀bí ìkìlẹ̀ rí ṣe sí. Bí ṣe ń wo ọ̀rọ̀ àbẹ̀bí yìí, ó dà pọ̀ ọ̀rọ̀ àbẹ̀bí òṣojú lásán Daddy. Daddy, kódà lẹ́nu ọjọ́ mẹ́ta nǹkan kan ṣẹlẹ̀ sí pé pè mí lọ́lọ́run fi ṣe gàrí tíra ẹ̀. Daddy, màá fẹ́ kí wá nǹkan ṣe sọ́rọ̀ àbẹ̀bí. Ṣé o rọrọ̀ àbẹ̀bí tó o mẹ́nu lórí? Ní ìgbà tó tún mi ń ronú ni. Owó tá a ti ná lórí àbẹ̀bí ló gbé mi padà sílé mọ̀lẹ́bí ni. A ti náwó lórí ọ̀rọ̀ rẹ̀ àmọ́ ọ̀rọ̀ náà ni. Wo ìyá àbẹ̀bí orí wàhálà àbẹ̀bí náà ló kú lórí. Wo kì í ṣe pé àwọn nǹkan ṣe sí àmọ́ gbogbo àwọn àfẹ́sọ́nà àbẹ̀bí tó yẹ kó bá a ṣe ètùtù tí ara rẹ̀ ó fi yá. Wò ó bí wọ́n bá ṣe ń gbọ́rọ̀ mo kalẹ̀ lójú wọn báyìí bẹ́ẹ̀ ni wọ́n ń sá. Ìdí nìyí. Dájú tó bá wá rí ọkùnrin tó máa bá gbé ètùtù rẹ̀. Bó bá rí bẹ́ẹ̀ ohun tó bá yà kàn ìpẹ́ mọ́ wọ́n ní agbe ní kélengelenge àlùkò ní kélengelenge bí fáfá rẹ̀ mọ́ ọ̀sán yìí lọ́jọ́ tó ní kó má rìn dé ọ̀sán kó má rìn dé òru ó ní ojú ẹfun rí bí ọ̀sán ojú òsùn yìí rí bí òru ojú rẹ̀ ò ní rí bí o igbó Ládẹ̀gàn ló wà gbígbà yìí lọ. Tó bá débẹ̀ ohun tó wà nínú igbá yìí tó bí takọ ni èyí akọ ibẹ̀ yóò fún Ládẹ̀gàn fúnra ara rẹ̀ nǹkan kí nǹkan tó bá yọ sí ẹ lẹ́yìn tí Ládẹ̀gàn gba akọ òun ló fún lóbìrún gbà orí rẹ̀ ò ní gbàbọ̀dé o ọlọ́rẹ̀ ó bọ̀rẹ̀ o ẹlẹ́dàá rẹ̀ ó sin ọ̀lọ́ orí rẹ̀ ò ní gbàbọ̀dé ìbá ìṣènìyàn ìbá ìṣàjọ̀nú bó bá ní o gbégbà ilẹ̀ má gbélẹ̀ o bó bá gbélẹ̀ ó léwu o ó léwu o ó léwu o kòkòkò báyìí làárọ̀ fàdíjì o. Ó ní bàbá mi ti dá. Lára ẹ ti yá. Ṣé mo fi ẹlẹ́ lọ́dọ̀ bàbá ń sìn? Bẹ́ẹ̀ ni. Ó lè lára ẹ ti yá. Ọ̀dọ̀ bàbá náà ló fún mi lé sí. Bàbá ló rán mi sí. Wọ́n ní kí n gbàgbọ́ owó ẹ̀ wá. Gba ìgbà ọwọ́ mi wá. Bí ṣé ò bá pẹ́ ni ẹnìkan ló fi ṣe ń gbà yìí. Kó bá gbélẹ̀ ó léwu o ó léwu o ó léwu o. Gbẹ́gbẹ́ wà fún mi. Wọ́n ní kókó ń bára fún mi. Gbẹ́gbẹ́ wà fún mi. sẹ́nikẹ́ni tó lọ sí igbó Ládẹ̀gàn tó padà bọ̀ wálé tó bá lẹ̀mí ara ẹ̀ lò nígbà owó ẹ̀ sílẹ̀ kó máa lọ. Fúnra oníkọ́ báyìí ní fẹnúpekú fúnra onígàrí ní ṣépè sọ́ra rẹ̀ á ní tòun kan fúnra aláta ní sì ṣépè sọ́ra rẹ̀ á ní tòun ta Àbẹ̀bí olókóbá ara rẹ̀ jẹ́jẹ́ ni Ládẹ̀gàn jókòó níbi tó wà tí Àbẹ̀bí lọ jẹ́jẹ́ níwájú rẹ̀ ẹ̀jẹ̀ tí ò ní lè múṣẹ òun ló wá kó wàhálà tó ṣẹlẹ̀ sí bá a. Gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi Adéyínká ṣe sọ pé kò sí ohunkóhun tí ènìyàn lè bá wá sọ́dọ̀ tí kò rí nítorí ìdánwò mi mo ṣe wá sọ́dọ̀.
tí o bá lè ràn mí lọ́wọ́ tí n bá lè ṣàṣeyege ní ìdánwò mi mo ṣèlérí fún ẹ pé gbogbo ohunkóhun tí o bá kódà nígbà ìgbàgbọ́ yìí ó mọ̀ wá sí i. Awódélé ṣé mo dúpẹ́ o ṣé mo dúpẹ́ o Ọlọ́run ó bá mi wọ̀ wọ́n ọmọ tiẹ̀ náà ọ̀gbọ́ o ṣé mo dúpẹ́. Àbẹ̀bí orí nǹkan tó dálẹ̀ báyìí nígbà tó lọ ṣèlérí tó sì lè mú lè rí ọ̀hún ṣe ọ̀tán báwo ohun tó dálẹ̀ láàrin ẹbí ohun tó dálẹ̀. Tóní wọ́n máa mọrí kí o ṣé mo dúpẹ́ o ṣé o Ọlọ́run á wà pẹ̀lú wọn náà o àwọn òbí ó jèrè ẹ o ṣé o ọpẹ́lọpẹ́ rẹ lára gbogbo ohun tó bá ń dáwọ́lé báyìí lọ́mọ jẹ́ oṣù ayọ̀ ní ìjọba yẹn o wá rí i pé atorí ìkan báyìí ṣe kan lọ lọ́wọ́ ọba àbí wọn náà kọ́ ló ní wọ́n ti pè ọ́ láti ìlú yín lọ́hùn pé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ti ń dààmú rẹ tó lé ọkọ lọ́hùn ọwọ́ ìjọba ti tó wọn lọ́ba tó ó rí pa torí kan ṣe kan lọ́rùn ó náà mọ dúpẹ́ fọlọ́hùn nítorí pé bọ́ọ̀ bá wá sí ó ń ṣẹ̀ṣẹ̀ kí irú rẹ̀ má ṣẹlẹ̀ kí nǹkan burúkú mi ìṣẹ̀lẹ̀ sọ lọ́hùn àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ Awódélé o mọ̀ ṣé o ṣé o Àbẹ̀bí wo má jẹ́ kí irú rẹ̀ tún sọmọ lọ́wọ́ rẹ mọ́ má jẹ́ sọmọ rẹ lọ́wọ́ rẹ mọ́ ọgbọ́. Dadi, Tóní. Sa, ìdílé wa lẹ sá. Bẹ́ẹ̀ ni sá. Ó wá sọ fún mi kó máa yẹ ẹ báyìí. Ó ti yá dadi. Ó ti yá sá. Ó ti yá. Bẹ́ẹ̀ ni sá. Ó dáa kò kò. Tóní, Ọlọ́run aṣọ ẹ̀ délé láyà tó láfíà. Tóní ṣé tí wọ́n fẹ́ fún ilẹ̀ báyìí. Èmi mo ti fẹ́ máa lọ àjọ lè dàbí ilé. Ohun mi kò fi mí sílẹ̀. Àbẹ̀bí. Àwọn tó ní jù máa lọ. Àbẹ̀bí. Tó ní òde jọ́nù. Àbẹ̀bí mo ti fẹ́ máa lọ. Tóní. Àbẹ̀bí. Mami! Mami ò ti lọ!